ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24 ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú. ẹ kú dédé àsìkò yìí o ẹ sì kú bójú ọjọ́ ṣe rí ìròyìn ní ìṣẹ́jú àyára mọ́ sí ti gbọ̀nyìn láti ìkànnì Jígí Alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Ìyábọ̀ Òjó ti ṣàlàyé pé òun kò bá ti ìgbéyàwó lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ òun ọkùnrin Paul Okoye tí wọ́n tún pè ní Polo bí kò ṣe fún ọ̀rẹ́ lásán. ìjọba àwọn ọmọ ogun orílẹ̀-èdè Mali pàṣẹ lọ́jọ́rú pé kí wọ́n dá gbogbo àwọn ìgbòkègbodò òṣèlú dúró nítorí pé ìgbésẹ̀ náà nílò láti ṣàkóso ìlànà gbogbo ènìyàn. mínísítà fún iṣẹ́ Dábìlì Umahi ti ní ojú òpópónà tó wà ní etí òkun Èkó sí ìpínlẹ̀ Calabar yóò ná wọn ní bílíọ̀nù 4 náírà fún kìlómítà kan kì í ṣe bílíọ̀nù 8 náírà fún kìlómítà kan èyí tí Àtíkù Abubakar sọ̀rọ̀ tẹ́lẹ̀. Maazị Okechukwu Isibuzolo akọ̀wé àgbà ẹgbẹ́ Ọ̀hánẹ́sẹ̀ Ndigbo káàkiri àgbáyé ti rọ àwọn àgbà agbègbè àríwá láti padà sí ìgbà tí àjọṣepọ̀ wà láàrin agbègbè àríwá àti ìlà oòrùn. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ẹdó ọ̀gbẹ́ni Philip Shaibu ní pé yíyọ tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà yọ òun kò ní fi ẹsẹ̀ múlẹ̀ fún ìgbà pípẹ́. mínísítà fún ọ̀rọ̀ ọmọnìyàn tí wọ́n dá dúró Betta Edu ti sọ pé 30 bílíọ̀nù náírà tí àwọn àjọ EFCC ṣàwárí kì í ṣe tòun. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí àríyànjiyàn tó wáyé látàrí jíjẹ Olúbàdàn. ó ní àwọn afọbajẹ ò tí ì jẹ́ kí ẹni tí wọ́n yóò lò sípò di mímọ̀. òbí àwọn ọmọbìnrin mọ́kànléláàádọ́rùn tí wọ́n jí gbé lọ ní ilé ẹ̀kọ́ wọn ní Chibok ní ọdún 2014 ní ìpínlẹ̀ Borno ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìyáàfin àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà arábìnrin Olúrẹ̀mí Tinubu pé kí ó ṣètò bí àwọn ọmọbìnrin náà ṣe máa padà wálé láìsí ewu. ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́rú darapọ̀ mọ́ àwọn olóòótọ́ ẹlẹ́sìn mùsùlùmí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàdúrà Eid al-Fitr. ìdíyelé owó dísẹ́ẹ̀lì tó ń wálẹ̀ lè ṣe ìrànlọ́wọ́ láti mú kí iye owó ńlá ìyẹn inflation náà dínkù. Aliko Dangote ló sọ èyí. ìjọba àpapọ̀ ti sọ pé ìgbìmọ̀ tí wọ́n dá sílẹ̀ láti ṣe ìwádìí àwọn ayédèrú ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ yóò fi ìjábọ̀ wọn sílẹ̀ láìpẹ́. Olúwafẹ́mi ti John Ẹ̀ṣọ́ dókítà fún ohun ọ̀ṣọ́ tó jẹ́ olùgbé orílẹ̀-èdè United Kingdom tí ó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe pàṣípààrọ̀ ètò ìwòsàn ọ̀fẹ́ fún ìbálòpọ̀ pẹ̀lú àwọn aláìsàn rẹ̀. ilé-ẹjọ́ ìṣègùn kan ló ṣàwárí èyí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kí Alhaji Aliko Dangote tí ó jẹ́ alága ẹgbẹ́ iléeṣẹ́ Dangote kú oríire fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024. wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dẹ́kun bíbú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn aṣáájú mìíràn látàrí ìnira àti àwọn ìpèníjà ọrọ̀ ajé tí orílẹ̀-èdè náà dojúkọ. igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Benue Lami Danladi Ogeyin ti ní kí igbákejì abẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú Philip Agbese ka òun kúrò nínú wàhálà rẹ̀. àwọn olùkópa ti pe àwọn aláṣẹ láti rí i dájú pé ìdájọ́ òdodo wà fún àwọn tí wọ́n ṣalábàápàdé ìwà ìfipábálò àti ìwà ìpáǹlé ti ọkùnrin àti obìnrin ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ti Karen Hamuch Apaga tí wọ́n fipá bálò ní ọdún díẹ̀ sẹ́yìn. gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Usman Ododo àti gómìnà tẹ́lẹ̀ rí Alhaji Yahaya Bello ti fi ìkẹ́dùn wọn hàn sí gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ náà Alhaji Ibrahim Idris látàrí ọmọ rẹ̀ tó dolóògbé. ìgbìmọ̀ àwọn ẹlẹ́yàmẹ̀yà ní ilé ìgbìmọ̀ aṣojú ti pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ẹ̀mí ìfaradà ẹ̀mí ìrúbọ àti ẹ̀mí àjọṣepọ̀ àlàáfíà bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ àwọn mùsùlùmí mìíràn láti ṣe ayẹyẹ ọdún Eid al-Fitr. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lọ́lọ́rù sí orílẹ̀-èdè Nàìjíríà ti fòfin de gbogbo àwọn
ìṣelọ́pọ̀ fíìmù tó ní ṣe pẹ̀lú agbègbè odò tàbí gígùn ọkọ̀ ojú omi látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó gbẹ̀mí ọ̀kan lára àwọn òṣèré Nollywood yẹn Junior Pope àtàwọn ọmọ ẹgbẹ́ mẹ́ta tí wọ́n jọ ń tukọ̀ náà. Ẹgbẹ́ òfin olórí àwọn ará ìbílẹ̀ Biafra Nnamdi Kanu ti kìlọ̀ pé àwọn lè tako ìgbẹ́jọ́ ilé ẹjọ́ nítorí ìwà ìrẹ̀lẹ̀ tí wọ́n hù sí oníbàárà wọn. Ìròyìn fún ìṣẹ́jú àyàtọ̀ ní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú ọdún ìtúnú àwẹ̀. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá o, ẹ jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.